Kíní kan wà tó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kí ni nǹkan náà? Tí èèyàn bá ń bú ìlú kan, tó ń fi ìwà kan tó fi ń bú gbogbo ìlú, tó ní ìwà téèyàn kan hù, irú bẹ́ẹ̀ ni irú ìlú náà jẹ́. Nígbà míì, a máa rí bẹ́ẹ̀. Nígbà míì, kò ní rí bẹ́ẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, kò sí ká má rí èèyàn kan ṣoṣo tí ò ní ní ìwà ìlú yẹn ìlú tá à ń sọ yìí, ìwà tá a fi ń bú wọn tí òun ò ní nírú ẹ̀ lọ́wọ́. Torí ẹ̀ mo fi máa ń wò pé ẹ má jẹ́ á gbẹ̀sẹ̀. Ìyí tí wọ́n mọ̀ mọ́ Ìbàdàn, tí wọ́n bá máa bú Ìbàdàn, wọ́n á ní kí ni, ẹ má jẹ́ á sọ̀rọ̀ lọ bẹ̀ ká má embarrass ìlú kan. Ọmọ Ìbàdàn ni mí. Ó lórúkọ tí wọ́n ń pè lọ́rin. Ẹ má wàá já sọ̀rọ̀ jù. Wọ́n á láwọn Ẹ̀gbá, àwọn obìnrin wọn kinní kan. Ṣé gbogbo wọn ni? Ṣùgbọ́n àwọn bàbá wa náà ní ẹrú kan ní mú ní bùgbà ẹrú o. Ibi tí percentage bá ti pọ̀, percentage àwọn tí ò dá bá ti pọ̀, gbogbo wọn la máa kó pọ̀ sójú kan. Àmọ́ èyí tó jẹ́ wípé kò nírú ìwà bẹ́ẹ̀ lọ́wọ́, yóò jáde yóò sọ̀rọ̀. A ní èmi ò rí bẹ́ẹ̀ o, á dẹ̀ prove ara ẹ̀. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ọmọbìnrin kan tó máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. Mo kan sáárá sí ọmọbìnrin yẹn gan-an. Kó tó nírú courage yẹn láti jáde tán fún ìran ẹ̀, a máa analyze ẹ̀. Bàbá Oyèdépò ló sọ̀rọ̀ kan, Pastor Oyèdépò. Ó sọ̀rọ̀ nípa àwọn Fúlàní. Ó sọ ìwà tí wọ́n ń hù. Kò fi kan bò kan nínú. Ó sọ sàn án ni. Fúlàní kan wá jáde. Lẹ́yìn ìgbà tí bàbá yẹn sọ̀rọ̀ tán, ọmọbìnrin yẹn dárúkọ ẹ̀. Kí ni Fúlàní yẹn náà sọ? Kí ni bàbá Oyèdépò sọ? Ẹ jẹ́ ká jọ mo fẹ́ ká jọ analyze ẹ̀ ní, ẹ má bínú. Mo fẹ́ ká jọ analyze ẹ̀ ní. Ṣé rí nǹkan tí bàbá yìí sọ? Ẹ jẹ́ kí n gbé jáde fún yín. This is not a Fulani land. Call a spade a spade. You will waste your life by taking some land. Ó ní ìlú yìí, ilẹ̀ yìí nílẹ̀ Yorùbá kì í ṣe ti Fúlàní o. Ṣírọ́ ni bàbá yẹn pa. Don't think you are dealing with fools. What are they added as? Ó wá sọ fún àwọn Fúlàní wípé ẹ má rò wípé dìdìrìn ni wá, a kì í ṣe dìdìrìn o. Ṣé tí bàbá yẹn sọ dá, ṣé dìdìrìn ni wá ni? Where do they get the weapons from? When God fights a man, the man is finished. Yes. God is ready to defend. Ọlọ́run ti ṣetán láti gbèjà wa nínú ìyà tí àwọn Fúlàní yìí tí wọ́n fi ń jẹ àwọn ìran yòókù. Mo ń bọ̀ o. They were calling for 100 million for those abducted from a village church. Ó ní wọ́n ń béèrè owó rọ̀gùnrọ̀gùn 100 million lọ́wọ́ àwọn tí wọ́n kidnap, tí wọ́n jí gbé ní ṣọ́ọ̀ṣì Òkò, ní ṣọ́ọ̀ṣì abúlé. Bàbá Oyèdépò ló ń sọ̀rọ̀ o. How dare you? What devil? What horror? I'm not ashamed to let you know I'm sent as a prophet. Àwọn èdè tí bàbá yẹn pè mẹ́, wọ́n lé ojú òtá wọn láti pèrú èdè bẹ́ẹ̀, ẹ̀rù sì bá àwọn nítorí pé àwọn jẹ́ prophet. Ṣé mọ̀ pé ó ti dójú ẹ̀? Ṣé mọ̀ pé tí bàbá yìí sọ òótọ́ ni? Ẹ máa gbọ́ o. All I've said about this nation since the time he started settlement has come to pass. Nigeria will never become an Islamic state. Nigeria does not belong to the... Bàbá ní orílẹ̀-èdè Nàìjíríà kò possible kó di tẹlẹ́sìn Mùsùlùmí nìkan. Ṣé ẹ rí pé àwọn èèyàn ti ń já sí ìdí tí àwọn Fúlàní tí wọ́n pera wọn ní ẹlẹ́sìn Mùsùlùmí, ẹlẹ́sìn Islam, àwọn alákatakítí ẹlẹ́sìn Islam, àwọn Fúlàní ni mò ń sọ o. Mi ò sọ àwọn Mùsùlùmí apá ọ̀dọ̀ wa ń bí o. Àwọn alákatakítí wà tí wọ́n jẹ́ ìran Fúlàní. Ó lè má jẹ́ bíi pé a bí wọn níbẹ̀ o, ṣùgbọ́n tó yẹ pé ẹ̀jẹ̀ wọn ti wà lára wọn, wọ́n wà nílẹ̀ Yorùbá o. Àní kò sí o, ṣùgbọ́n díẹ̀ ni wọ́n, péréte ni wọ́n. Ìtí bàbá yìí sọ ni pé kò possible kẹ́ ẹ fẹ́ sọ orílẹ̀-èdè di olórí ẹ̀sìn kan, ẹ̀sìn Mùsùlùmí nìkan. Kò possible. Àwọn Mùsùlùmí ibi gan ò fara mọ́ torí pé oríṣiríṣi ẹ̀sìn ló ń bẹ nínú ìran ọmọ Yorùbá.
Bàbá ní ìran àwọn òun ṣe Fúlàní, àwọn ò sì lè jẹ́ Fúlàní, ṣé irọ́ wa ni? Ẹ máa gbọ́ o. Fulani herdsmen, if you hear English, hear me now. If you don't release those in your captivity right now, you are gone down to the grave. Bàbá ní ẹ̀yin Fúlàní adaran, tẹ́ ẹ bá gbóyìnbó, ẹ gbọ́ àwọn dáadáa o. Àwọn tó wà ní inú ìgbèkùn yín, ẹ tú wọn sílẹ̀. Bẹ́ẹ̀ bá tú wọn sílẹ̀, bójì nílé yín. Thank you, Jesus. Now, mo wá débi tá à ń bọ̀. Fúlàní kan wá jáde. Ó wá sọ̀rọ̀. Ó sọ̀rọ̀. Kí ló sọ? Ẹ gbọ́. If you are not receiving money, if your members need to dey full for church, you know they get offerings and tithe. Abeg, your aggression and anger no come put am on top Fulani head. Abeg, sir, with due respect. Ó ní owó ọrẹ àti owó gbá tí bàbá gbọ́kànlé ló ń ṣe bàbá, pé bí wọn bá ti sanwó ọrẹ bàbá ò ní nǹkan kan tó fẹ́ sọ, pé gbogbo òbínú wọn yẹn o kàn má gbé wá sórí Fúlàní. Ẹ jẹ́ fi fọ́tò ẹ̀ hàn yín, torí obìnrin tó sọ̀rọ̀ náà mo sì máa fi obìnrin yẹn hàn yín, máa fi Fúlàní yẹn máa fi sí ń bọ̀. Tẹ́ ẹ̀ bá ti rí i wò, ẹ má wọ̀rí, ẹ sì máa padà rí wò, máa fi síbẹ̀, ẹ máa padà rí wò. Now, ẹ continue. All these forceful allegations wey you dey talk, you as a prophet. Ó ní bàbá gẹ́gẹ́ bí prophet, ó ní àwọn allegation, àwọn irọ́ tó ń pa máwọn Fúlàní yìí. Irọ́ ni bàbá Oyèdépò ń pa máwọn Fúlàní. Ṣé ẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ṣé kò sí ń lò ní? Ń bọ̀, ẹ jẹ́ àwòjú ẹ̀ dáadáa. Ṣé ẹ ti rí? Ṣé kò mọ nǹkan tó ń sọ ni? Ń bọ̀. Prophet, and you can't still dey lie. Are you not ashamed of yourself? Ó ní irọ́ ni bàbá ń pa, ó ní ṣé kò tìjú ni? Being alive, relating with people, but up till now, you never still get sense. How would you? Ó ní bàbá ò ní sẹ́ǹsì. Bàbá ẹ̀ ni ò ní sẹ́ǹsì o. Ìran wọn ni ò ní sẹ́ǹsì o. Gbogbo àwọn olórí wọn ni ò ní sẹ́ǹsì o. Ń bọ̀. Stereotype a whole ethnic group, a whole Fulani tribe. Ó ní gbogbo Fúlàní ló ń bá wí. Ó ní báwo ló ṣe máa dákọ̀ gbogbo Fúlàní, gbogbo ìran Fúlàní. A terrorist. Mr. Man, have you forgotten? Ó ní ṣó yẹ kó pè wọ́n terrorist. Okay. Those who started this kidnapping of 18, have you forgotten? Ó ní ṣé bàbá ti gbàgbé ẹni tó bẹ̀rẹ̀ ìran tó bẹ̀rẹ̀ jíjíyàn gbé? Wọn ò sọ̀rọ̀ o. Tribe, the people, their region where they come from, who told them, who accused them, or who accused their tribe of napping people? Okay, that Musa, I'm sure you don't. Now, ó ní ta ló wá pariwo lé àwọn yẹn lórí tí wọ́n fi ń pariwo lé Fúlàní lórí. Ibi tí mo ti sọ wípé ọmọ àlè a máa wà nú ọmọ ọkọ a máa wà nú ọmọ àlè. Ọmọbìnrin Fúlàní kan jáde lórí ọ̀rọ̀ yìí kí n tó sọ conclusion tèmi tó ní mi fẹ́ waste time yìí. Ẹ jẹ́ á gbọ́ nǹkan tó sọ. Ọmọbìnrin yẹn gangan. This man, his name is Pastor David Oyedepo, okay, and he is not a random pastor. He is not a hungry pastor, okay. This pastor today, if he decides to close his church and not become a pastor again, God has blessed him so much so that even Fulani, the entire Fulani wealth combined worldwide, his money will still be more than our money. That is how much money he has. And secondly, his money and influence that God has given him, he has added more value in the country single-handedly than. Ó ní bí bàbá yìí ò bá tiẹ̀ ṣe pásítọ̀ mọ́, ó ń bá ọmọkùnrin yẹn sọ̀rọ̀. Ó ní n tó ti ṣe fún orílẹ̀-èdè àbí impact tó ti ní lára àwọn ènìyàn. Ó ní ìran àwọn ò tíì ní lára ara wọn. Ó ní owó ẹ̀ ju gbogbo Fúlàní tó ń pariwo yìí lọ, àtàwọn olóṣèlú àárín wọn tó pé ti ara wọn nìkan ni wọ́n mọ̀. Fúlàní mọ̀ jẹ́ kẹ́ ẹ rójú ọmọbìnrin yẹn ni o, kí Anchor Network kan má bínú. Mo ní nǹkan tí mo fẹ́ fàyọ. The entire Fulani's elite since 1800s up until now. The value and impact that this man had
since the time he started his ministry, no Fulani has ever, all Fulani combined in the entire nation have never. Ó ní gbogbo nǹkan tí bàbá yìí ti kó jọ ń bò ti bẹ̀rẹ̀ iṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run ẹ̀, ó ní gbogbo Fúlàní ò tí ì kó jọ. Fúlàní lẹni tó ń sọ̀rọ̀ o. Maybe yet. That's it, by the way. And secondly, what this man is saying, is it false? Fulani started. Ó ní ṣé tí ọkùnrin yìí ń sọ yẹn bàbá yìí, ó ní ṣé irọ́ ni. Thank you, my sister. Ó ní ṣé irọ́ ni. Ṣé irọ́ ni. Ta ló bẹ̀rẹ̀? Jihad in the 1800s. Ó ní wọ́n ti bẹ̀rẹ̀ jihad láti 1800. And in the 1900s, colonialism disrupted their conquest. Higher powers came and subdued them and used the structure that they have built for their conquest for their own advantage. Now colonialism has ended. They have resumed their conquest agenda, Islamization of the country agenda. Ó ní agenda yìí ti bẹ̀rẹ̀ ti pẹ́ láti sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan tí wọ́n láwọn ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà láti tí ó now ó ní ọtún ti bẹ̀rẹ̀. Ó ní sójú òtí wọn ni. Is not enabling us to post certain content here because TikTok was originally designed for kids. You need to see what my own people, every day I wake up, I'm heartbroken. Ó ní gbogbo ìgbà tó ń bá jí ní ìgbà àyà òun ló ń là pẹ̀lú nǹkan táwọn ènìyàn ń ṣe àwọn Fúlàní. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù. A lè lò tán nítorí àkókò. Ibi tí mò ń bọ̀ rèé o. Arábìnrin sọ̀rọ̀ agenda Islamization. Dẹ̀ nígbà tí bàbá Oyèdépò sọ̀rọ̀, ọmọkùnrin kan jáde, Dámúsà àbí nǹkan ló pè. Ṣé ẹ wá rí wípé ajẹ̀bi mámọ̀ nìran Fúlàní toró ní wọ́n kó gbogbo Fúlàní pọ̀. Ọlọ́run kan rọra yọ irú àwọn èèyàn báyìí jáde lára wọn ni pé ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira. Ṣé ẹ ti gbọ́rọ̀ agenda Islamization? Fúlàní ni kò lè mèrú ọkàn wọn tì nítorí pé ó jólódodo ènìyàn. Ibi tí mò ń bọ̀ rèé. Ṣé orílẹ̀-èdè Nàìjíríà lè dàbí orílẹ̀-èdè Nàìjíríà mọ́? Ṣá lè jẹ́ ọ̀kan ṣoṣo? Gbogbo gbàlàwà ó mọ bèrè lórí ètò wa. Ṣé àwọn ìjọba ò mọ̀ wípé wọ́n ń gbìyànjú àti sọ orílẹ̀-èdè di ti ẹlẹ́sìn kan pé ló ń fa ogun àti wàhálà? Ṣé wọn ò mọ̀? Kí ni ìgbésẹ̀ tí ìjọba ń gbé láti má jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀? Ṣé wọ́n ṣe é bá wí? Tẹ́ bá ti wá rí àwọn ajẹ̀bi mámọ̀ tí wọ́n jẹ́ majority tí wọ́n dẹ̀ fẹ́ràn àti máa pààyàn nítorí ẹ̀sìn, kò sí ìran tó lè bá wọn gbé láyé àfi ìran tó bá fẹ́ fagídí bá wọn ṣe. Bó bá dẹ̀ bá wọn ṣe, àwọn náà ni wọ́n máa pa kàn yín. Kí ni ìjọba wá rò pé ó yẹ kó tọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà? Nígbà tí Fúlàní tó jọmọ ọkọ obìnrin láàrin wọn tó jóbìnrin tó sọ èròǹgbà wọn jáde, ṣé kò tó gbàgbọ́? Ẹni tó sọ wípé kán má kó gbogbo Fúlàní pọ̀ kò jẹ̀bi torí Fúlàní leléyìí. Ṣùgbọ́n irú ọmọkùnrin yẹn ajẹ̀bi mámọ̀ ni. Ó ṣeé ṣe kó náà wà lára àwọn tẹ́rọ́rìstì tá à ń sọ yìí. Bíran mi bá jẹ̀bi ọ̀ràn tí n bá jólóòótọ́ ènìyàn dandan ni kí n sọ fún. Ẹ̀yin olóṣèlú yìí ṣó lóòótọ́ ni yín? Ǹjẹ́ ẹ lẹ́nu àti jagun pẹ̀lú àwọn pípù yìí? Ǹjẹ́ ẹ lè dúró kẹ́ ẹ sọ fún wọn pé ìtẹ́ yìí ṣe yìí kò dáa? Gẹ́gẹ́ bọ́mọbìnrin yìí ṣe sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní orí ìjọba pátá lẹ ní agbẹnusọ. Àwọn agbẹnusọ yín máa ń dákẹ́ lásìkò tó bá kan ọ̀rọ̀ afẹ̀míṣòfò. Ṣùgbọ́n tó bá kọ̀rọ̀ election, wọ́n á sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀ pátì, ẹ sọ̀rọ̀ igbá, ẹ sọ̀rọ̀ afẹ́yáwó, ẹ sọ̀rọ̀ ẹfùntẹ̀lú, ẹ̀yin àwọn kan sípò kan. 2027 àbáwá láyọ̀ àtàlàáfíà. Election àdé àlọ́. Àpábíò ti ní ìyẹn olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà pé tí election bá ti tán, ẹ ní gbọ́ bọ́ǹbù níbì kankan mọ́. Àwọn èèyàn ń jàjà ẹ̀sìn. Wọ́n fẹ́ fi ṣàríà rọ́pò ìwé òfin orílẹ̀-èdè. Àwọn tó colonize wa wọn ò sọ̀rọ̀. Amẹ́ríkà tó fẹ́ sọ̀rọ̀ àgbọ̀ nǹkan kan mọ́.
bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ wà ń lé àgbọ̀ wípé abẹ Amẹ́ríkà o a fẹ́ ra nǹkan ìjọgun fáwọn sójà wa o àwọn sójà dẹ̀ ń kú ẹ̀ ń bá wọn kẹ́dùn náà ni. dáadáa lámọ̀ pàdé o ọlọ́run rí mi ó rí yín ó rí gbogbo wa o ọmọ Yorùbá bá a bá la fẹ́ jagun bá a bá múra torí pàwọ̀ ò jagun àdẹ̀ sọ pé a fẹ́ jagun àdẹ̀ kọ orílẹ̀-èdè àkọ́ ìránṣẹ́ra wọn ṣùgbọ́n ẹ dáàbò bo ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba yìí sójú yín ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ àwọn kan ti ń sá kúrò láàfin ṣẹ́yìn náà fẹ́ sá kúrò láàfin kí ló dé tẹ́ ẹ̀ pé àwọn ọdẹ ìbílẹ̀ àwọn alágbára agbègbè kí ní agbègbè oníkálukú kálujára wa kọ́yọ́ lujá bàdàn kí bàdàn lujá Òṣogbo bẹ́ẹ̀ lọ nílẹ̀ Yorùbá kí Ìjẹ̀bú àtẹ̀gbá múra wọn lọ́kàn ṣoṣo káàmọ́ bí ẹnu bodè wa bí ò ṣe ní ibi tí àwọn agbésùnmọ̀mí máa wọ̀ ṣé bí wọ́n ṣe ń wọgbó onígbó kiri nílẹ̀ Yorùbá yìí ló dáa tí wọ́n sì ń pa àwọn èèyàn a tún máa sọ̀rọ̀ lórí ẹ̀ ààrẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency ìta ń sọ ni pé a sọ pé ẹ̀gbìyànjú ṣùgbọ́n ààrẹ o à ń gbọ́ campaign 2027 à ń rí yẹn ṣùgbọ́n ààrí báyà ṣe fẹ́ kápá insecurity tíyẹn bá dẹ̀ kúrò ń bẹ̀ bẹ́ẹ̀ campaign ẹ̀ máa wọlé ẹ̀yin náà la nílò ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá torí tọmọ Fúlàní àbáwúsá bá padà débẹ̀ ìyà tí ó jẹ Yorùbá yìí ó jù báyìí wọ́n ó mú wa lọ́wọ́ sẹ́yìn ni àsìkò rèé tó sì yẹ káwò wípé bẹ́ẹ̀ bá pín wa kò easy láti pín lórí èèyàn ẹ̀ ní fẹ́ pín lórí yín ẹgbọ́n tẹ́ jẹ́ kó ní kálukú wà láyé ara ẹ̀ kó ní gbómúgbó ẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹ̀ rí yanjú forest guard àwọn Fúlàní náà fẹ́ ṣe gáàdì igbó onígbó kò sọmọ Yorùbá tó lọ ọ̀dọ̀ wa tó náà fẹ́ ṣe forest agbára yín ọ̀ka bẹ́ẹ̀ làwọn x-men àwọn darandaran òfin tẹ́ ẹ ṣe kò múlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kó ìbọn kiri náà rèé tẹ́sí tún ń pa àwọn èèyàn tẹ́ ń já àwọn èèyàn gbé irú ìlú wo la wà yìí bitter truth ni ẹ má bínú Ṣeun Agboola lórúkọ tèmi Jugba Master Channels lẹ́tí wò wá oríṣiríṣi nǹkan lẹ́mọ̀ bá pàdé kí sọ̀rọ̀ òṣèlú nìkan kí dẹ̀ sọ̀rọ̀ ìlú àwọn ètò míì tó bá lè ṣe wá láǹfààní tá a bá ti fi síbẹ̀ jẹ́ àwò a lè rọgbọ́n kankan ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa iná ọmọ òní ìjọyìn ẹ ṣeun. Listen, the Fulanis do not own Nigeria. My great forefathers were not Fulanis. I didn't buy the land from Fulanis. This is not a Fulani land. Call a spade a spade. You're wasting your life by taking this land. Don't think you are dealing with fools. What have they added as value to this country? Where do they get the weapons from? When God fights a man, the man is finished. Yes. God is rising to the fight. They were calling for 100 million for those abducted from a village church. You go and take over people's farm and want them not to come to your farm? How dare you? What devil? What horror? I'm not ashamed to let you know I'm sent as a prophet. And all I've said about this nation since the time he started sending me has come to pass. Nigeria will never become an Islamic state. Nigeria does not belong to the Fulanis. I'm never a Fulani and will never be a Fulani. My forefathers never bought land from them. So how did you come their land? Fulani herdsmen, if you hear English, hear me now. If you don't release those in your captivity right now, you are gone down to the grave. It's done. Thank you, Jesus. Wait, if you are not receiving money, if your members no too dey full for church, you know they get offerings and tithe, abeg, your aggression and anger no come put am on top Fulani head. Abeg, sir, with due respect. All these forceful allegations where you dey talk, you as a prophet, you are a prophet and you can't still dey lie. Are you not ashamed of yourself? With your years, with your level of being alive, relating with people, but up till now, you never still get sense. How would you stereotype a whole ethnic group, a whole Fulani tribe, that they are terrorists? Mr. Man, have you forgotten those who started this kidnapping of a teen? Have you forgotten the tribe, the people, their region, where they come from? Who told them, who accused them, or who accused their tribe of napping people? Okay, Damusa, I'm sure you don't know this man. His name is Pastor David Oyedepo, okay? And he is not a random pastor. He is not a hungry pastor, okay? This pastor today, if he decides to close his church and not become a pastor again, God has blessed him so much so that even Fulani, the entire Fulani wealth combined worldwide, his money will still be more than our money. That is how much money he has.
And secondly, his money and influence that God has given him, he has added more value in the country single-handedly than the entire Fulani's elite since 1800s up until now. The value and impact that this man had since the time he started his ministry, no Fulani has ever, all Fulani combined in the entire nation have never achieved that. Yet, maybe yet. That's it, by the way. And secondly, what this man is saying, is it false? Fulani started jihad in the 1800s. Okay? And then in 1900s, colonialism disrupted their conquest. Higher powers came and subdued them and used the structure that they have built for their conquest for their own advantage. Now colonialism has ended. They have resumed their conquest agenda, Islamization of the country agenda. It's so sad that TikTok is not enabling us to post certain content here, because TikTok was originally designed for kids. You need to see what my own people, every day I wake up, I'm heartbroken. Non-Fulanis are not the problem here. They are not the ones tarnishing our image. It is our own people. Demons from hell that call themselves jihadists in the country. Who is going to people's farms, destroying farmers' crops? Feeding their cows with farmers' hard work. Going to communities, destroying everything, burning down everything. Who is it? It's Fulanis. And this man is not even saying all Fulanis. He's simply just saying Fulanis, because he doesn't know the people. He doesn't know the people who are perpetuating this by name, but he knows them by tribe, and he's calling on them by their tribe. See, as a Fulani person, if you don't want this to persist, stigmatization of the tribe to persist, you better work on our people who are destroying the country. That is the only way that we can all have peace. If not, all this your defensive, flimsy arguments is not Fulani. You are generalizing Fulani. You are stigmatizing and tell you they craze. You are not well. Because if you have sense, you will know that our people, what they are doing is why our reputation is being tarnished. Okay, bye.